palace. Koikimedia will walk closer to your doorstep. We are in the palace of our founder, Dr. Sefiu, Dr. Sefiu, Adeyemo. How are you, Iseyin? Iseyin, the one who bring it closer to your doorstep. Iseyin ni our bayi ti baba Dr. Sefiu Adeyemo. Àtúwà ní palace. Iseyin ni àwa ní palace. Iseyin làwa ní. Koikimedia bring it closer to your doorstep. Má bínú sí wa network wa lẹ́kọ̀ọ́ ẹ̀. Palace. Yìí ti àti fi wọ̀n yìí. Sefiu, Ajirola, Ajirotutu, Lawa, Baba, Adeyemo. So, Koikimedia bring one closer to your doorstep. Maybe 13th of August 2025. Iseyin, Lawa, yo, Lawa, Baba, Dr. Sefiu, Adeyemo. Iseyin, Lawa, share. Our father, our Dr. Sefiu Adeyemo. How are you, buddy? Koikimedia been one closer to your Saturday, being 13th of August 2025. We are right here at Iseyin at the palace of our father. Baba Dr. Sefiu Adeyemo Igboho, and I came to visit the palace. Oh, Baba, we are live. Share, please love, like and share, please love, like and share, please love, like and share. Koikimedia video that maybe 10th of August 2025. We are live at Iseyin in Oyo State. Dr. Sefiu Adeyemo Igboho knows that that's why visit. We are right at the palace of our father. That's why I don't know about
àwa ní palace wọ bàbá wa Dr. Sefiu. Àwa lọ́dọ̀ bàbá wa Dr. Sefiu Oyebola la wà nílùú Ìsẹ́yìn. Ọba Olawale Oyebola àwa ní palace bàbá wa Dr. Sefiu Olawale Oyebola ní palace nílùú Ìsẹ́yìn. Ọba ti Ìsẹ́yìn ìgbẹ́ la wà yìí tí wọ́n ti ń fi eré dá wàhálà yẹn tó ti fi eré dá bàbá wa Dr. Sunday Adeyemo lára ìyá. We are right at the palace of our father Dr. Oyebola of Iseyin, at the palace of Remember, share this, if you like, we continue to share. Please like and share. Remember, like, remember, share. Remember, like, remember, share. Good afternoon, Prince Adebayo. Good afternoon. We are greeting you. Thanks for supporting Koikimedia. We are live at Mita Wani Iseyin Lawa. That's you, our palace of Baba Iseyin. Iseyin Lawa. We are the palace of our father, Royal Majesty. Iseyin Ibeni Awa. See Baba Dr. Sunday Adeyemo. Tọ́wá kí wọ́n lórí ààbò security fún ilẹ̀ Yorùbá níbẹ̀ láwà. Bàbá wa Dr. Sunday Adeyemo táàmọ̀ sí lówó ṣá. Wọ́n wà ní palace bàbá wa ti Ìsẹ́yìn tí wọ́n fi orin dá wọn lára yá. Yẹn bá like, yẹn bá share, continue to share. Mr. Isaac O. Jetro Ayọ̀délé Akin, Mr. Isaac Akin, Mr. Isaac. Thanks so much. Any Koiki, that drummer is my friend. I've been looking for him. That is right. That drummer is my friend. I've been looking for. Okay, no one knows. Mr. Isaac, I'm buying you a message. Mr. Idowakim, thank you so much. I'm fine. Thank you so much, Mr. Idowakim. Thank you so much. Bàbá wa Dr. Sunday Adeyemo láwa nílùú Ìsẹ́yìn láti wá bá àwọn bàbá wa sọ̀rọ̀ ọba tìlú Ìsẹ́yìn nípa ààbò fún ilẹ̀ Yorùbá. Thanks so much, thumbs up. Thank you so much, Mr. Idowu Akim. I really appreciate it. Thanks for supporting Koikimedia. Thanks for supporting us. AK Baba, AK, we are missing you. Mr. AK. Kò Ọ̀gá mi sà, oníbàjá wa ti wà ní Ìsẹ́yìn o. Àti wà ní Ìsẹ́yìn, thanks so much. Ẹ ṣé gan jàre. Thanks so much, Mr. AK. Àwọn títí wa, Agége International. Thanks so much, Agége. Oníbàjẹ́, we are missing you. Àti missing you gan. Bàbá wa Dr. Sunday Adeyemo Ìgbòho. Àti wà ní palace ọba tìlú Ìsẹ́yìn. Níbi tí wọ́n ti forí dá àwọn bàbá náà yá. Honorable Temitope Wali Yula. Thank you so much. Ẹ ṣé gan jàre. Mo kí Akin ẹ káàbọ̀. Ìlú Ìsẹ́yìn lẹ́tí ń wò wá. Ìlú Ìsẹ́yìn lẹ́tí ń gbọ́ wá. Tàti fún yín ní update tí bàbá Sunday bàbá Dr. Sunday Adeyemo tó wà nílùú Ìsẹ́yìn láti wá kí ọba
láti wá sọ nípa ààbò àti ààbò fún ilẹ̀ Yorùbá. Ẹ ṣé gan, thank you so much honourable Tèmítọ́pẹ́. Yeah, Iseyin Oro, yes, Iseyin Oro, Iseyin Oro, Iseyin Oro. Àwa nílùú Iseyin Oro. Mr. Isaac Olawale Awẹ̀dá Kazeem, Mr. Isaac Olawale Awẹ̀dá Kazeem. Wọ́n ní ẹ kú iṣẹ́ takuntakun, ẹ ṣé gan for sending your comment. Keep your comments, keep sending your comments, appreciating our father Dr. Chief Sunday Adeyemo, àwa nílùú Ìsẹ́yìn, and appreciating the Koikimedia. Thanks so much. Johnson Kehinde, ẹ kú iṣẹ́ takuntakun, thanks so much, thank you so much. Ẹ ṣé gan. Mr. Johnson Kehinde, wọ́n ní ẹ kú iṣẹ́ takuntakun, ẹ ṣé gan. Abiodun Bosede, ẹ kú iṣẹ́ takuntakun, thanks so much. Ẹ máa send comments, ẹ máa like, ẹ máa share. Keep sending your comments. Let you know that you are following our father Dr. Chief Sunday Igboho. Àwa ní palace ọba ti ìlú Ìsẹ́yìn, ibẹ̀ ni àwa yìí fún àǹfààní àwọn èèyàn wa tí wọn kò gbọ́ Yorùbá. We are right at the palace of our father, right now of the king, the Royal Majesty, the king of Iseyin, of ìlú Ìsẹ́yìn, ọba ti Ìsẹ́yìn ní Ọ̀yọ́ State. Ẹ ṣé gan. All right. Abiodun Bodede, ẹ kú iṣẹ́ takuntakun. Thanks so much, Mr. Abiodun Bodede, for sending your comments. We really appreciate it. Thank you. Ẹ rí àwọn onírú tó ń fi ìlú bí àwọn bàbá wa. Thanks so much. Eke bàbá àṣẹ Èdùmàrè kò ní bàyà bá mi. Àmì Mr. Isaiah Ojeto Ayọ̀délé. Thanks so much. Ó ní Ọlọ́run ilẹ̀ Yorùbá àgbèwà o, àgbẹ̀yìn náà o. Ọlọ́run ilẹ̀ Yorùbá àgbẹ̀yìn o, àgbẹ̀yìn náà àdẹ̀gbẹ̀ gbogbo wa. Ìlú Ìsẹ́yìn o. Ẹgbọ́n ọdún òrò ti ṣe ìlú Ìsẹ́yìn ló ní o. Ọdẹ máa yọ panu ọdún òrò ti ṣe Ìsẹ́yìn Oro, Ìsẹ́yìn Oro, Ìsẹ́yìn Oro. Gbadamosi Ismaila, Olóyè Sunday Igboho, ẹ kú iṣẹ́, Olóyè Sunday Igboho, ẹ kú iṣẹ́. Thanks so much, Mr. Gbadamosi. Thanks so much for sending your comments. Let us read your comments to everyone that watching you. Everybody can comment in that day. Keep sending your comments. Keep sending your MRSN greetings in. I really appreciate it. Thank you so much. Keep sending your comments, keep sending your greetings. Thank you so much. Thank you, Mr. Akip, my Ogabawata, AK International. Honey, our people, please help this movement. Help this movement. Honey, help this movement. We need money. All of this movement. We need money. Support the movement. Support ilẹ̀ Yorùbá. Support Oduduwa, Yorùbá nation. Ẹ bá support. All of this movement. Ẹ bá support movement. Ẹ gbọ́ owó bàbá dami. Okay, Mrs. Benedicta Osas Okumorobo, please, for traditional ruler, Oduduwa need freedom just as we need the Afra freedom. Freedom is not negotiable. Thanks so much. Thanks to my sister, my little sister from another, and that is Mrs. Benedicta Osas Okumorobo. So thanks so much for supporting this platform. Thanks for sending your platform. Really appreciate. Freedom is not free. Freedom is not free. It's what we need to support. It's what we need to fight for. The security for Yoruba land is very important. The security for Biafra is very important. The security for all the ethnic groups in the country is very needed. Thanks so much. Assis Raymond Olamide, Mr. Assis Raymond Olamide, thanks for your welcome. Thank you so much, Mr. Assis. Thanks so much, Mr. Assis. Please keep on sending your comments. Keep on sending your comments. We are live. You are watching us from Igboho, Iseyin, Oyo State. We are live at Oyo State. Where we are reporting live from. Keep supporting the platform. Thank you so much. And keep supporting Assis Raymond Olawale, honey.
still read it on comment. I'm going to comment. Welcome, Ekabo, Yami Prince, Amuzat, Yakub, Ayot. This is Prince, Amuzat, Yakub, Ayot, Onishi, Oloye, Dr. Sunday, Igbowo, Ani Adeyeri Sile of Yoruba land. God will be your strength, sir. Thanks so much, Prince Amuzat, Yakub. Keep on sending your comments. Keep on sending your comments. Keep on sending your comments for appreciating our father Dr. Sunday Adeyemo Igbowo. Isaiah Ojeto, only watching from the Netherlands. Thanks so much for watching from the Netherlands. Thanks so much, Mr. Isaiah Ojeto Ayodele. So thanks so much. Johnson Kehinde, only ever me give our Oloye. Olayomi Koiki, Ajirotutu, bẹ́ẹ̀ni kí Ọlọ́run ó bá gbọ́ àdúrà láìpẹ́. Thanks so much, Sir Johnson. Ẹ ṣé gan. Thanks so much. Ògúnníyì Michael said, kò sí gìrìgìrì, yes, kò sí gìrìgìrì. A wà nílùú Ìsẹ́yìn. Kò sí gìrìgìrì sílẹ̀ Yorùbá. Kò sí gìrìgìrì sílẹ̀ Yorùbá. Thanks so much. While we are waiting for our father, Dr. Sunday Igbowo, also on the palace Iseyin, ọwọ́ pẹ̀lú Abawa, ọba tìlú Ìsẹ́yìn ọmọ tó jáde. Tajudeen, ọmọ ọlọ́pẹ́, ẹ má bínú pépé pronounce orúkọ yín. Mr. Tajudeen, ọmọ ọlọ́pẹ́, only good afternoon my brother, good afternoon. You are welcome. We are bringing reports live where we keep the station, we keep on monitoring the station from Iseyin, Oyo State, Classical, Ola, thanks so much. That's our big sister. Well done, sir. Well done. And well done to, they're saying well done, sir, to the Koikimedia. They're saying well done to everyone, all the team. They're saying well done. Really appreciate, thanks so much. Princess Adeyemi, Awoniyi. Oni Ebolayo, Lashedumare. Abolayo, Lashedumare. That's our Princess Adebayo, Awoniyi. Oh, Shepa, Epada, Lord, this is a beautiful song from our drummer. Hey, oh, Shepa, Epada, Lord, this is a beautiful song from our lovely drummer. Tajudeen, Omolokwe, only good. God continue to bless you. And you too, my brother, Tajudeen, Omolokwe. God wants to bless Yoruba land. God wants to bless all the diasporas. God wants to bless all the people that support Yoruba land. That's it, Mari. Oguni Michael, Igbowo is our hero. Oguni Michael says Igbowo is our hero. Mr. Oguni Igbowo is our hero. Isaiah Ojeto, honey, Okun people is in Kogi. We are Yoruba. Yes, we are coming to Okun Lagbara Ọlọ́run. Yoruba ni wa. Princess Adeyemi, thanks for the like. Awoni, thanks so much for the like. Thanks for the prayers. Thanks for supporting the movement and thanks for supporting Koikimedia. Really appreciate. Thanks so much. Olabisi, big thing. God bless you all. God bless you too. God bless Yoruba land. God bless all the people that are working day and night for the movement. God bless each and everyone. Adúpẹ́ gidigidi fún àwọn tó ṣe takuntakun lálẹ́ lọ́sàn-án. Really appreciate. Thank you so much. Koikimedia bring more closer to you. Today still be 13th of August 2025. We are live at Iseyin. You might ask that where is Iseyin? Iseyin is located in Oyo State. Tajudeen, Omolope, Okupada, only please and place. What about Kwara State?
Baba Ole Sunday, that's why yes, the man is there. Yeah, the man is there. Yeah, that's our father. That's the Sunday show. That's the man of people. That's the man of people. Baba, the person here when you're here. The spokesman, you can see the spokesman. That is Mr. Koiki, CEO of the Koikimedia. You can see that is the Koiki himself, the CEO of the Koikimedia. Why the doctor himself. We are right at the palace of our father, Oyebola, Oba Iseyin, Palace Molawa. That is CEO of the Koikimedia, and with Prophet Olua, and with our lovely mother, Yajagu. Prince Adeyemi, Awoni, Koiki, I cite you. Yeah, so excited. Okay, can see where you're like, your video is there. Yeah, he did a great job, a wonderful job. Whoever is there with me has to do a great job, a wonderful job. He's a man of people, he's a man of honor. So keep on, support the moment. Okay, I'm a bit. Yoruba Nation, Afajati Babawa, Aki, thanks so much, Aki Babawa. Hello, sir. Hello, every space yìí lẹ̀. Tára yẹn bá ti sọ̀rọ̀ àwọn tó ń wò fẹ́ máa wò. Ẹ jẹ́ kí space díẹ̀ wà láàrin báyìí. Ẹ̀yin ẹ̀fọ́ sẹ́gbẹ̀ẹ́ yìí, káwọn kan wọ́n sẹ́gbẹ̀ẹ́ yìí. Ẹ jẹ́ kí ibà yìí wó. Ká lọ sẹ́kọ̀ọ́. No, ẹ̀yin méjì lọ sí ibà yìí. Ẹnì kan bọ́ sí ibà yìí. Ọ̀ya every space yìí lẹ̀ báyìí. Ẹ jẹ́ kí wọ́n máa ní space báyìí. Are you okay, sir? Yeah. Oh, sir. That's our father. Oh, sir. Say what? Okay, but how people do that? Man of people. That's our father. Koikimedia have been the one closer to your today, the 13th of August 2025. You can see our father, Dr. Sunday, Adeyemo, his spokesman, investing of OLAYOMI KOIKI, CEO of the Koikimedia. We are live at Iseyin, the palace of our king, the palace of our father, Iseyin of Ceylan. Adeyeri says, well, we appreciate says to share other voices. Thanks so much for saying that. Okay. People
Hello. Sefiu. Aqui kábíyèsí Asẹ́yìn tilẹ̀ sẹ́yìn. Ọba Sefiu Olawale Adeyeri kẹta Ajirotutu wà. Àwa kí olóyè Sunday Igboho káàbọ̀ sílùú Ìsẹ́yìn àti gbogbo ẹtọ́rọ̀ ìjìdẹ́jọ́ rìn àkìyín lórúkọ gbogbo ọmọ bíbí ìlú Ìsẹ́yìn àfi kí yín káàbọ̀ sílùú Ìsẹ́yìn àkìyín pé ẹ̀kú rìn ẹ̀kú ọmọ ṣe Ọlọ́run tó sọ yín débí yóò sọ yín padà láyọ̀ àtàlàáfíà. Àwa tẹ wá bá náà àní gbòòrò ara wa gbọ́ àbúrò ẹ káàbọ̀ sílùú Ìsẹ́yìn. Mo kí Ọlọ́run ọba tó láyé tó lọ́run, ọba tó lo ohun gbogbo tó lè so ohun gbogbo, ọba tó pa wá lánàá tó tún jí wa lénìí, ọba tó ń dábẹ sí nígbà gbogbo, torí pé orí ọ̀fẹ́ Ọlọ́run ni mo rí gbà tí mo fi wà láyé lénìí. Mo ní láti kọ́kọ́ dúpẹ́ fọ́lọ́run yẹn, ọba tó lẹ̀mí mi lọ́dọ̀, torí pé ẹ̀mí tí mo ń lò Ọlọ́run ló ní, kò fún èèyàn, kò fẹ́ nìkankan. Ẹni tí bá ń sáré, ìjọba tí bá ń sáré pé wọ́n gbẹ̀mí Ìgbòho ọkàn rẹ̀ lè mọ̀ ni, torí pé ẹ̀mí tí mò ń lò yìí Ọlọ́run ló ní. Ìgbà tó bá wù ló lè gbà á, kìí ṣe ẹnìkankan, ìjọba kan ló lè gbà á tàbí ẹnìkan tàbí anybody, kò sí tó lè jẹ́. Ẹ̀mí mi ọwọ́ Ọlọ́run ló wà. Ohun tí wọ èèyàn abara bíi tèmi lè ṣe ni pé kó o mú mi, kó o tì mí mọ́lé, kó o jẹ mí ń yà, kó o fi mí lẹ̀. Ohun tó lè ṣe nìyẹn. Ẹ̀mí yẹn Ọlọ́run ló ní. Iṣẹ́ tó dẹ̀ rán mi wá jẹ́ tí n bá ti jẹ kò ní gbà ẹ̀kẹ́ ara yín lé mọ̀ ni. Iṣẹ́ tó Ọlọ́run rán mi màá jẹ kẹ́ ẹ tó gbà. Lẹ́yìn náà tí mo kí Ọlọ́run tó ní mi tán, mo kí ìyá àti bàbá mi lọ́nà ọ̀run, Ọlọ́run bá ń ṣàforíjì fún mi. Mo wá kí bàbá mi Asẹ́yìn ti ìlú Ìsẹ́yìn. Bàbá mi a tó fi iṣẹ́ ogun rán ọ̀ràn mọ́ ń ṣẹ́fàyà tí akọni níwájú odò, akọni níwájú ọlọ̀tẹ̀, bí àwọn ọlọ̀tẹ̀ tó ń ṣe ń kóra wọn jọ tó lórí bàbá mi Asẹ́yìn. Ẹ bá ṣe kábíyèsí. Ọlọ́run bá mi ṣẹ́gun fún wọn. Ọba tó ní yọmọ ṣẹ́gun fún yín ni. Ọba tó ní yọmọ ṣẹ́gun fún yín kábíyèsí. Ọba tó ní yọmọ ṣẹ́gun fún yín. Àṣẹ ìlú yóò gùn. Àṣẹ ìlú yóò ní bàjẹ́ lé yín lórí. Ìlú yóò ní dàrú mọ́ yín lọ́wọ́. Ọ̀dàrú ní orí àwọn aṣíwájú tàná.
kò ní dàrú lórí yín náà lẹ́nu ẹ kó wa jẹ̀pẹ́ mo kí gbogbo àwọn olóyè pátápátá àtàwọn ọ̀yá ọba àwọn mọ̀mọ́ mi ẹ̀mí yóò gùn ẹ jẹ wọn ọmọ pẹ́ ẹ sin bàbá jìnnà àwáyé ikú kan ò sí kò ságbára tá a lè ní áàpù náà rẹ̀ àwọn bàbá mi ti kú torí wọ́n lágbára gan àwọn tó mọ àwọn bàbá mi wà ń bí onú ìlú mi mọ̀ ń wà yìí ìsílẹ̀yìn òdì òkè ògùn níbi Ìsẹ́yìn níbi orò ọmọ ọbẹ̀ dímọ̀kọ aládìkún ní bẹ́ẹ̀ alátẹ ọ̀run bẹ́ẹ̀ aládìkún bẹ́ẹ̀ ìlú bàbá mi mọ̀ wá gbogbo òlu tí n bá ti wọ̀ táládìkún bá ti wà ìlú bàbá mi ni mo wà bàbá aládìkún ló jókòó àwọn bàbá mi nìyí ẹnu mi wá dùn pé mo wà nù ìlú mi bàbá tí mo dẹ̀ wá bá tọ́jọ́ bàálù bàbá mi kó tó dọba ni ẹni orítọ́lọ́ bá ti ní yọ dọba dandan ni kò dọba ẹ̀mí yóò kún kábíyèsí ní gbogbo ẹ̀yọ́ olóyè kábíyèsí o ìlú yóò ní bàjẹ́ ẹ kú ọdún orò ẹ̀mí ọ̀sọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé àṣà wa lóró tí Ìsẹ́yìn ò bá sọ̀rọ̀ kí la fẹ́ ṣe wọ́n ní Ìsẹ́yìn orò ọmọ ẹgbẹ́ ní wọ́n kọ́ a lè fi káfí tẹ̀sí sọ́tọ̀ káfí gbogbo ẹ̀ sọ́tọ̀ orò àṣà tiwálẹ̀ Yorùbá ni abínibí wa ni ẹ ṣe pé kábíyèsí ẹ pẹ́ lórí àlééfà yín dáadáa gbogbo àwọn tí ń bá yín dìtẹ̀ tán kóra wọn jọ lórí ẹ pa wọn rẹ ni. èmi ò rò pé ẹnìkan jọba rí kọ́mọ lọ́tà àwọn tí wọ́n ń sáré kiri yìí èmi ò gbọ́ bí tí ẹnìkan ti jọba tẹ wá lọ kóòtù tẹ padà lé kúrò lórí yìí mi ò gbọ́ rí kò ṣẹlẹ̀ rí ọbẹ̀ tàkẹ́ corporate pẹ̀lú asáyìn tí ń bẹ́ ń bẹ̀ kẹjọ jẹun pẹ́ Ọlọ́run ni mo fi yẹn bẹ̀ asáyìn ti wà ń bẹ̀ Ọlọ́run ló fi bẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń sáré pẹ́ tó ń bá sẹ́yìn fa nǹkan kan ẹni tó bá fẹ́ bọ́ bàjà kò ní gbé nùlù lẹ́ ń gbé ẹ̀ lè borí èèyàn ò ní bọ́ bàjà kó gbé nùlù kó borí ọba ó ṣèwọ̀ tẹ́ bá mọ̀ pé yẹn fẹ́ bá sẹ́yìn jà ẹ fìlú sẹ́yìn lẹ̀ ẹ mọ̀ lọ gbòho ẹ mọ̀ lọ gbé nù wa. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ torí pé òun lọ́lọ́run lò tí kábíyèsí fi bọ́ bẹ̀ bó tilẹ̀ wù pé wọ́n dìtẹ̀ tó wọ́n ṣe dìtẹ̀ tó náà lọ́dọ̀ ẹ̀ kò gbà fún wọn ó dúró ti tọ́lọ́run ó tẹ̀lé òfin Ọlọ́run pé òun lọ́lọ́run fi rán kí bàbá yìí ó dọba ó tẹ̀lé tọ́lọ́run ní tó bá lé tẹ̀lé tẹ̀sù tó tẹ̀lé táwọn ẹni bí kò ní gbà bẹ́ẹ̀ Ọlọ́run jẹ́mi tí wọ́n ní ogún ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní bàjẹ́ máa náà lọ́wọ́ wọ́n sì mọ̀ mọ́ sí ọ̀rọ̀ wọn ò ní dàrú mo fi gbogbo ọba pátápátá tí ń bẹ nípínlẹ̀ Ọ̀yọ́ bẹ̀rẹ̀ látòrí bàbá wa láàfin Ọ̀yọ́ fún bàbá yìí bàbá wa Ìsẹ́yìn mo fi bàbá mi Olúgbọ́n orílẹ̀ ègbó ẹ bá ṣe kábíyèsí bàbá mi orílẹ̀ dáadáa bẹ́ẹ̀ bàbá mi Olúgbọ́n ni mo fi bàbá mi Olúgbọ́n ti ilé gbọ́n bàbá dáadáa ó ti wà lẹ́yìn mi ti pẹ́ bí Buhari ṣe gbógun ti tìmí tó bàbá mi Olúgbọ́n ní kí ni Sunday ṣe Buhari ìjà wa ni Sunday ń gbé èmi Olúgbọ́n ni mò ń sọ̀rọ̀ kò sí ń tẹ́sí fún kọ́rọ́ mọ́ wa ni wọ́n gbìyànjú gbogbo ọ̀nà tí wọ́n gbà bàbá mi Olúgbọ́n dúró tán Ọlọ́run jẹ́ mi bàbá yẹn ó kùn kò síbi tí mò ń lọ tí bàbá ò mọ̀ sí bí mo ṣe ń bọ̀ mo pe bàbá mi lánàá níjẹta Ọlọ́run ṣàforíjì fún mi mo pe wọ́n níjẹta mo ní bàbá ṣé ẹ ti dé oníkìló tó dé mo ní mo fẹ́ lọ kí bàbá mi àṣẹ ìkólé yẹn dáadáa ni bàbá rẹ̀ ní lọ́wẹ̀ ẹ bá ṣe kábíyèsí nígbà wá di ní àná bàbá wa pè mí pé ẹ bá ní lọ́lọ́ lọ èrí ọ̀ wọ́n nínú òní sátidé ni ọlọ́bẹ̀ fisẹ́ mi jẹ́ pé èmi Olúgbọ́n ní kó wá kí bàbá rẹ̀ mi ọ̀dẹ̀ ní mi ọ̀ ẹ bá ṣe kábíyèsí f'Olúgbọ́n mo wá fi bàbá wa kábíyèsí Olúgbọ́n mo fi dúpẹ́ lọ́wọ́ bàbá mi Àṣẹ̀yìn wọ́n gbà mí dáadáa bàbá ní ṣé àwọn oníròyìn rẹ tẹ̀lé ọmọ ní bẹ́ẹ̀ ni ń bọ̀ tànù kí gbogbo ayé ó rí pé ọmọ mi wá kí mi
ọmọ mi ni ọ́ mi ní gbé ọ pamọ́ bó lọ mú sí wá bàbá sọ̀rọ̀ kan nílé bàbá ní bó lọ mú sí wá kí bàbá rẹ̀ tá a gbé pamọ́ ń gbé ọtí gbogbo ayọ́mọ̀ pọ̀ wá kí bàbá rẹ̀ ẹ̀mí ó kún kábíyèsí mo wá fi bàbá mi Ọ̀nìrìṣà ẹ bá ṣe kábíyèsí bàbá mi Ọ̀nìrìṣà wọ́n ní Ọ̀ọ̀ni òrìṣà òòṣà ni bàbá yẹn Ọ̀ọ̀ni òrìṣà òòṣà ni Ọ̀ọ̀ni ẹni bá fẹ́ kó gbà ẹni bá fẹ́ kó bú mi ìrìn òòṣà ni Ọ̀ọ̀ni mo fi bàbá wa Ọ̀nìrìṣà mo fi kí yín bàbá mi Àsẹ́yìn gan mọ̀ pé òòṣà l'Ọ̀ọ̀ni òòṣà nìyí ẹ mọ̀ jẹ́ àmọ́ tara wa jẹ́ ẹ mọ̀ jẹ́ ká pọ̀ tẹ́lẹ̀ Ọ̀ọ̀ni òòṣà ni ẹ máa ń ṣe kábíyèsí dáadáa fún Ọ̀ọ̀ni wá fi bàbá wa Ọ̀nìrìṣà mo fi kásẹ̀ àwọn ọba ńlẹ̀ mo fi kí bàbá mi Àsẹ́yìn ọlọ́njẹ́ mi yín ogun ẹ pẹ́ fún wa ìlú yóò ní bàjẹ́ ogun ò ní borí yín ẹ ti ń ṣẹ́gun lánàá ẹ tún mọ̀ ṣe títí tẹ́bi lo 200 lórí àlééfà ohun táwọn ti ń dìtẹ̀ ọmọ ni pé Àsẹ́yìn ò kì í kún kékeré àwọn Àsẹ́yìn tó lọ́nbẹ̀ lánàá ẹmọ ọdún tó ń lò ẹ̀yin kẹ́ wá kóra ẹ̀yin jọ ẹ̀yin wóróbo ẹ̀ ń bọ́ ta ẹ̀ ń bọ́ bá dìtẹ̀ èyí tẹ́bi súnmọ́ ba kẹ́ni ọ̀jẹun kẹ́ ẹ yó ọba tó yọ̀ ẹ̀ rí bàbá mi ni ẹ̀bí má jóbìnrin má tún ní kí n fẹ́ bàbá kí n ṣe o mo dúpẹ́ púpọ̀ bàbá mi mo dúpẹ́ gbà mí ẹ̀mí yóò gùn torí pé ọ̀nà tá à ń lọ́pọ̀ á dọ́dọ̀ bàbá wa náà ní oúnjẹ ní òkè o bàbá ti ń dúró tipẹ́ bàbá mi làwọn náà ọlọ́run ò ní jẹ́ kí ìlú Ìsẹ́yìn bàjẹ́ gbogbo òkè Ògùn ò ní bàjẹ́ ogun ò dàsẹ́yìn kó borí rí ogun ò ní jà wá Ìsẹ́yìn mọ́ borí ogun ni gbogbo ogun Fúlàní kéékèèké tí ń dà àwọn àgbẹ̀ láàmú ń bí ọlọ́run ṣe fún wa àsìkò tá a ṣe náà ló dé yìí ẹ̀yin aráàlú ẹ fọkàn balẹ̀ èmi àti bàbá mi ti sọ̀rọ̀ bá a ṣe ṣètò àwọn fìgìláńtẹ́ àtàwọn ọdẹ ìlú tájọ fọwọ́sowọ́pọ̀ tí àwọn àgbẹ̀ ó lè mọ ráyè lo oko dáadáa torí pé gbogbo ògbà náà ìgbà téèyàn bá wà ń bẹ náà ẹ̀yin bàbá wa ní ìgbà ara là á búra ẹnìkan yìí sì búṣẹ̀ góńgbó ẹ̀rùn ẹ̀yin kábíyèsí o ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ o wọ́n nígbà ara là á búra ẹnìkan yìí bú olúkòso ń gbẹ́ ẹ̀rùn ìgbà tá a wà ń bẹ yìí tá a sì kéré ọmọ kékeré là wa tí bàbá wa ń bẹ yìí ohun tí bàbá bá ṣe ńgbà tó wà ń bẹ náà láàmú sọ ń pa wọn tó bá yá pé ńgbà tí Àsẹ́yìn tuntun dé ogun Fúlàní ṣẹ́ nílùú Ìsẹ́yìn kálukú ń lo oko dáadáa kò sí ajínigbé mọ́ gbogbo wọn ṣe ń jiyàn gbé là ń gbọ́ tí ọ̀dẹ̀ lè ṣẹlẹ̀ lọ́dọ̀ tiwọn nílùú tiwọn àwa ò lè dẹ́rù ẹ̀ wò àwọn náà lè dẹ́wò lọ́dọ̀ wa ṣùgbọ́n lọ́wọ́ bá a ṣẹ́gun wọn àlùbáríkà àwọn tí wọ́n tẹ̀lé ìlú ìdó ogun Fúlàní ò ní borí wa ní parí kábíyèsí mo dúpẹ́ púpọ̀ kọ́rọ̀ mi bá mọ́ pọ̀ mo dúpẹ́ mo ní n wá sí ẹkú létí baba ni kí n dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ìgbà tẹ́ ń pè mí lọ́tún lọ́sì ń gbọ́ wà sálàfíà lọ́wọ́ ní jábọ́ bàbá ọlọ́run sì ní gbàgbé yìí náà gbogbo bàbá mi mọ́ pè mí sọ wà dáadáa tí ó sí ọnu bàbá mọ́ pè mí fídíò kí n rójú wọn káwọn rójú mi ọkàn àwọn lè balẹ̀ ọkàn yóò mọ̀ balẹ̀ ní bàbá ọkàn yóò mọ̀ balẹ̀ ní o ọkàn yóò mọ̀ balẹ̀ ní o èmi náà sì fi ń da yín lójú pé èmi ọmọ yín Sunday Àdìsá ọmọ aládìkún ọmọ ládùúgbò ọmọ pàgbó orímọtí mi ò ní dójú tì yín mi ò ní dójú tì yín mi ò ní dójú tì yín wọ́n fi ń da yín lójú dáadáa pé bẹ́ẹ̀ pè mí lóru màá dáhùn bẹ́ẹ̀ pè mí lọ́sàn-án màá dá yín lóhùn gbogbo ẹni tó bá jẹ́ agbódegbà fún Fúlàní ń lù sẹ́yìn ẹ sọ fún wọn pé Sunday ti wá kí bàbá rẹ̀ àwa ọmọ tó fẹ́ tẹ̀yìn ẹ̀ jáde o ẹ sọ fún wọn pé àwọn tí ń jiyàn gbé ń bí mọ́ ń bọ̀ tí wọ́n ń jiyàn gbé lù sẹ́yìn ẹ sọ fún wọn pé Sunday Igboho ti wá kí bàbá rẹ̀ Àsẹ́yìn bàbá mi ní àtẹ̀yìn tínú yóò dùn tẹ́ ń bá bàbá sọ̀tẹ̀ tẹ́ lọ́ ń bá Fúlàní lẹ̀dí àkókò torí pé inú yóò dùn síbi tó wà yìí tẹ́ wá ní kí Fúlàní ọmọ jiyàn gbé ń sẹ́yìn kẹfì lè mọ sọ pẹ̀lú ọ̀dà ọ̀run mú yín lójijì ẹ sọ fún wọn pé Sunday ti wá kí bàbá rẹ̀ nílùú ń bíbà yìí ìpàdé inú yàrá tí wọ́n kọ́ ṣe yẹn àmọ́ tó fẹ́ jáde bóyá káwọn Fúlàní ti ń gbìyànjú pé wọ́n fi sẹ́yìn lẹ̀ for now tọ́rẹ́ ní tì ló lè sẹ́ gbogbo ibi tó ń gbé nu gbó la mọ̀ ó sì lè jalè la wà áyé wa mi ò lè sọ bàtà lè wà áyé wa ó bẹ́tà kẹ́ finú gbó sẹ́yìn lẹ̀ àfọ̀mẹ́rẹ́ kábíyèsí.
adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run pé a dá ọjọ́ pé ó dẹ̀ dá wa sí àwa ní ayọ̀ àti àlàáfíà nítorí ìpàdé yìí ó ti yẹ kó wáyé ti pẹ́ ti one way or the other bí àmì ọ̀ráyè mo travel and all that but adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run jẹ́ kí ìpàdé náà kó wá sí ayé lónìí ó dẹ̀ bá wa láàyè. Kí Sunday Igboho òòṣà mo fi orúkọ gbogbo ọmọ Ìṣẹ́yìn àti gbogbo àwọn olóyè Ìṣẹ́yìn mo fi kọlábà ṣe olórí wọn láti kí ọ káàbọ̀ sí ààfin Ìṣẹ́yìn ti ìlú Ìṣẹ́yìn àti gbogbo ilẹ̀ Ìṣẹ́yìn. A dúpẹ́ pé Ọlọ́run fún ẹ nírú wa ó fún wa nírú ẹ ní ilẹ̀ Yorùbá. Mo dẹ̀ fẹ́ mo dá ọ lójú pé gbogbo ọmọ Yorùbá àti gbogbo ọba ilẹ̀ Yorùbá gbogbo wọn ni wọ́n mọ rírì ẹ tí wọ́n dẹ̀ gbé oríyìn fún ẹ. Ẹni tí ó lè sọ síta ó sọ nínú kọ̀rọ̀ yàrá ẹ. Gbogbo ala nífẹ̀ẹ́ o so Ọlọ́run á dẹ̀ àtúbọ̀ bá mi fún ẹ ní ẹ̀mí gbogbo àti àlàáfíà láti ṣe nǹkan tí Ọlọ́run pè ẹ́ láti wá ṣe ní Nàìjíríà ní ilẹ̀ Yorùbá particularly. Ọlọ́run ṣe nǹkan láìsí purpose kò dẹ̀ sí nǹkan tọ́lọ́run dá tí ò sí purpose tí Ọlọ́run fi dá kò dẹ̀ sí nǹkan tọ́lọ́run dá tí ò wúlò àfi tọ́lọ́run bá tí ò bá tí. Ọlọ́run bá dẹ̀ wà pẹ̀lú èèyàn tẹ́ bá lẹ̀ ní wà pẹ̀lú ẹni yẹn nítorí ẹnìkan tọ́lọ́run bá wà lẹ́yìn ẹ̀ bíi kí billions of people wà lẹ́yìn ẹ̀ padà lẹ́yìn ẹ̀ bá ti ń wa egbò a máa dé afẹ́fẹ́ yóò fífọ́ ẹ̀ òòrùn á fífọ́ ẹ̀ ẹ mọ̀ pé àwọn angẹ́lì gan máa ń fífọ́ yẹn tọ́lọ́run bá nífẹ̀ẹ́ yẹn. Igi tẹ́ ń wò yẹn ṣe mọ̀ pé igi máa ń pàtẹ́wọ̀ tí Ọlọ́run bá nífẹ̀ẹ́ yẹn gbogbo ewúko ní òfòrí balẹ̀ fún yẹn gbára Ọlọ́run. Nǹkan tó Ọlọ́run fẹ́ lò ẹ̀ fún ní Nàìjíríà Ọlọ́run á lò ẹ̀ fún Ọlọ́run ó wà á lò ẹ̀ kò ní pa ẹ́ tì. Àwọn ọmọ ẹ̀ wà á jèrè wọn wà á jèrè àwọn ìyàwó ẹ̀ tí iṣu ọmọ bá jiná wọn lè fi ẹ́ ṣàwátì o tí so Nàìjíríà yìí bá jiná nípa gbogbo ìgbésẹ̀ wọn lè fi ẹ́ ṣàwátì mọ́ lágbára Ọlọ́run. Àwa ti mọ́nítọ̀ ẹ̀ tipẹ́ ká tó wá jọba. At the time tí incident tó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ state ń gbà yẹn èmi ò yẹ fà dùn pé máa wá jọba Ìṣẹ́yìn. Nǹkan tá a wà ń rògbà yẹn ni pé àti ẹ̀rọ ọmọ kan tó dìde tó jà because gbogbo àwa tá a wà lápòròdù a fẹ́ wálé ká lè sùn ká lè kọ́kàn wá lè balẹ̀ pé àwọnú ìlú àlàáfíà wà. Àwọn security agent wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ wọn gbìyànjú ẹ̀jẹ̀ ayé wọn ẹ̀jẹ̀ agbóríyìn fáwọn security agent wa ṣùgbọ́n omi ló pọ̀jọ́ ká lọ ni. So Ọlọ́run ọba àtúbọ̀ bá wa fún gómìnà wa Ṣèyí Mákindé abá fúlẹ́mì gúngùn nípa ètò ààbò. Gómìnà ń ṣiṣẹ́ o torí bá ṣe jókòó yìí nítorí pé iṣẹ́ gómìnà pé ààbò wà ní o ṣùgbọ́n kò tí ì tó omi pọ̀jọ́ ká lọ gbogbo wa náà á kúnra wa lọ́wọ́ náà ni láti make sure pé ààbò tó nípọn ó wà ní Ọ̀yọ́ state àti ní gbogbo ilẹ̀ Yorùbá. Mo kí gbogbo àwọn ọba aládé Ọọ̀ni ìrìṣà mo kí Olúgbọ́n mo kí Aláàfin of Ọ̀yọ́ àti gbogbo àwọn ọba aládé gbogbo àwọn ọba aládé tó ti lọ sọ́dọ̀ wọn mo fi orí wọn mo fi kí ọ bẹ́ẹ̀ sì máa tẹ̀síwájú nínú ìrìn àjò yín agbára Ọlọ́run. Gbogbo àwọn tó bá kó jáde ó kó wọn wọlé láyọ̀. Wọ́n ní ọmọ Èkó lọ́wọ́ oníkọlà gbogbo àwọn tó bá kó lọ pátá ó kó wọn padà wọlé láyọ̀ ó dẹ̀ lékè àwọn ọ̀tá ẹ̀ agbára Ọlọ́run because ó ṣí bàtà
òun ní lékì odò ẹgbẹ́ àwọn ọ̀tá ẹ̀. So àwọn kankan wà tá a lè sọ nínú kámẹ́rà ṣùgbọ́n inú mi dùn wípé mo gbà ẹ́ lálejò pé ìṣàlejò ń sẹ́yìn o inú mi dùn pé wá kí wa inú mi lẹ́ dùn pé àríọlá láàfíà lágbára Ọlọ́run gbogbo àwọn request yẹ ó ti yé mi nítorí gbogbo àwọn ọba àti ń forí korí ní agbára Ọlọ́run wọn. Ní agbára Ọlọ́run ó fi ẹsẹ̀ lórí gbogbo ẹ̀mí nínú ọmọ ẹ̀ ara padà fún ẹ. Máa ṣàbẹ̀mí ní ṣàdúrà ẹ̀ fírídọ́ọ̀mù ẹsẹ̀ ara padà fún ẹ. Gbogbo ẹsẹ̀ tí wọ́n gbélé àwọn kan yẹn wọ́n gbé ẹsẹ̀ kó bá Koikimedia. Ella foto de bien.
I'm done. It's a beautiful afternoon to wherever you're watching from. Koikimedia are going to want those at your doorsteps. Today being the 13th of September 2025, we are live here in Iseyin. Koikimedia, as you can see, we are capturing live from every part. We are capturing live from every sector. We are capturing live from every house. 13th of September 2025. We are live both on our Facebook and on our YouTube channel. Chief Dr. Sunday Adeyemo is live here in Iseyin on a massive visit to the Iseyin of Iseyin land. About Iseyin TV Iseyin. Onídìí ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún 2025. Ibi tí bàbá wa olóyè Sunday Adeyemo tí wọ́n ti wá ṣe Bọ́lá Aliu sọ pé ó ṣe ọmọ nǹkan ní oṣù
watching us live. Thank you so much, Iseyin, Olawale. Thank you so much for the like. Iseyin says thank you. Hope you enjoying this broadcast as you're watching live. You're watching live from Oyo State Iseyin. Thank you so much. Oyo State Iseyin. Once again, Koikimedia bringing the world closer to your doorstep. Let me read the previous comments. Who says, our people, please help this movement. We need money for this movement. Thank you, Hakim. Truly, we need money. We need support from every angle that is needed. Benedict Osas says traditional rulers need freedom. Aziz Ramon, I can see your comments. Aziz Rito Olawale says, it's wonderful